lórí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ wàhálà kan tó ti fẹ́ bẹ́ẹ̀lẹ̀. Àwọn èèyàn kan wọ́n fẹ́ ra wàhálà bọ bàbá Imam Ògbómọ̀ṣọ́ lọ́rùn, Dr. Yunus Toliat Ayélára, lórí ọ̀rọ̀ àwọn RMQK. Bí mo ṣe kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ bá rí bí wọ́n ṣe lọ́rọ̀ yìí, ọ̀nà ìjọba lọ́rọ̀ ìgbà. Wọ́n ń pè ìyá kan ní ìyá síkẹ́ẹ̀tì àbí kí ni wọ́n pè. Ìyá yẹn bẹ́ẹ̀ yẹn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni pé ẹ dákun ẹ bá ní sọ fún ìyá pé ta ló pè wọ́n sọ́rọ̀ ẹ̀sìn. Ǹjẹ́ ní wọ́n lẹ́tọ̀ọ́ láti dá sọ́rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí obìnrin tó lẹ́kọ̀ọ́, tó lọ́kọ, tó sì láwọn ọmọ tí ń retí pé wọ́n yanjú, tó sì ń retí pé wọ́n jábọ̀ wájú Ọlọ́run, tí wọ́n pè wọ́n tí ó lẹ́tọ̀ọ́ kí wọ́n dá sọ́rọ̀ ẹ̀sìn. Tí wọ́n bá dá sọ́rọ̀ ẹ̀sìn, déédéé ìmọ̀ wo ní ń bẹ fún wọn láti kẹnu bọ ọ̀rọ̀ ẹ̀sìn. Ǹjẹ́ ní wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ dá sí gan. Ìyá ẹ̀ wá lanu wọn gbàgà, wọ́n ní Imam Ògbómọ̀ṣọ́ máa sọ̀rọ̀ jáù, wọ́n láwọn àgbàlagbà kan ó jókòó. Kí ni Imam Ògbómọ̀ṣọ́ sọ nípa àwọn RMQK tó burú jù? Kí ni tí wọ́n sọ nípa RMQK tó jẹ́rọ́? Ǹjẹ́ tí Imam Ògbómọ̀ṣọ́ bá fẹ́ sọ̀rọ̀, ṣé wọ́n máa sọ̀rọ̀ fẹ́nu wọn àbí kí l'Ọlọ́run sọ kí l'Ànábì kọ́ ni wọ́n máa sọ? Ìyá àti gbogbo àwọn karambani tí wọ́n bá sásá bẹ́ yín tẹ́jọ́ ń korí ara yín bọ inú ọ̀gbun káàkiri. Lájọ́ tí mo ti mọ̀ láyé dúró ti nǹkan dáadáa láyé àfàwọn tí wọ́n ń tako ẹ̀sìn. Ìjọba nígbà tí wọ́n sọ̀rọ̀ sẹ̀ríà kọ́ọ̀tù náà, sẹ̀ríà lọ, ẹjọ́ tako náà ni. Wọ́n sọ̀rọ̀ sẹ̀ríà panel, ẹ tako délẹ̀. Ẹ wá ń sọ nínú fídíò yín pé Mudiru Markaz. Ṣé Mudiru Markaz ṣé wọn tako RMQK? Bàbá Sheikh Habib Adam Abdullah Al-Ilory, kọ́lọ́n jẹ́ kí kọ́lọ́n bá ṣàlékún àlàáfíà bàbá. Bàbá gan tako RMQK náà torí pé RMQK yìí ó ti kó àbùkù bá Markaz tó pọ̀. Torí ojú táyé fi ń wo Markaz ní ìsìn ni pé bí ẹni pé àwọn Markaz gan lọ́pọ̀ jù nínú RMQK tá à ń sọ̀rọ̀ nípa yìí. Tó tá bá wo RMQK tá à ń sọ̀rọ̀ nípa yìí, ìdá ọgọ́rin nínú ìdá ọgọ́rùn-ún tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ wọn, ọmọ Markaz lọ́pọ̀ jù ń bẹ. Ogún yòókù ní aráàta. Àwọn RMQK yìí wọ́n tó wá ń lo influence pé ọjà akẹgbẹ́ nígbà tá a wà lẹ́nu ẹ̀kọ́, ọjà akẹgbẹ́ nígbà tá a wà nílé kí wọ́n fi wá mú àwọn èèyàn láti Markaz. Wọ́n wá bá débi pé àwọn lè pe òkú bàbá Sheikh Adam. Pàbùkù ńlá ni. Ẹ wá sẹ́ni yànmọ̀yànmọ̀ bọ́ta ń gbà náà kẹ́ ẹ sọ̀rọ̀ sáàrọ̀ MQK. Pé wọ́n pé àbùkù ńlá ni kí wọ́n sọ pé àwọn ò pè òkú àwọn ẹni Ọlọ́run jáde. Kí wọ́n sọ pé wọ́n pè òkú àwọn Sheikh Adam bí wọ́n ti gbìyànjú. Bàbá tó yẹ pé odò ìmọ̀ tí wọ́n gbẹ́lẹ̀ làwọn èèyàn mú odò ní. Ṣé ẹ mọ̀ pé RMQK tó wá yìí wọ́n fẹ́ ba ìgbìyànjú àwọn bàbá ìjẹ́ ni. Bàbá tó pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn èèyàn tí wọ́n ń lò tó pé kò sí lè kétẹ́dì lónìí tẹ́ẹ̀mì bá tẹ́ra Sheikh Adam ń bẹ̀ tí wọ́n fi kẹ́kọ̀ọ́. Káwọn ti wá gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde nílé ké bàbá yìí, ilé ké tí bàbá ìgangan dálẹ̀ fúnra wọn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ni wọ́n ń lọ ṣe ẹgbẹ́ alálùjànnú, ẹgbẹ́ tí ń jọ́sìn fún àlùjànnú. Ẹ wá lanu gbàgà, ẹ wá sórí ẹ̀rọ ayélujára. Ẹ ti gbàgbé ẹ̀yin tẹ́ ní Imam Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ sí Sheikh Habib là ń bó sọ̀rọ̀ sí Mudiru Markaz, ibo sọ̀rọ̀ sí wọn. Sí wọn tó bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ sí wọn. Tó bá jẹ́ pé Imam Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ sí wọn, ẹran tí ẹjọ́ ẹran létí fọ́nrán kan tí Imam ṣe nígbà tí ní kí wọ́n so yìgì. Tí Imam láwọn ò lè so yìgì mùsùlùmí àti babaláwo, tí mùsùlùmí àti mùsùlùmí kan làwọn ò so. Ibo náà darí orí ìyẹn sí. Bàbá wa ṣe Ádámà tí wọ́n kọ́ wa ń kéwú, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Nígbà wa san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Tí wà dáàmà àlùfáà wa. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀.
rí bá wa san wọ́n lẹ́san rí. Ṣé ó bàjá máa lò fà wá bá wa san wọ́n lẹ́san rí. Bá wa san wọ́n lẹ́san rí. Bá wa san wọ́n lẹ́san rí. Àyà lórí àlùfáà wa bá wa san wọ́n lẹ́san rí. Àmì Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rí. 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 Ṣé àdá máa lò bá wa bá wa san wọ́n lẹ́san rí. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rí. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rí. Àgbàlagbé àlùfáà wa bá wa san wọ́n lẹ́san rí. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rí. Bá wa san wọ́n lẹ́san rí. Ṣéhù Àdámà àlùfáà wa bá wa san wọ́n lẹ́san rí. Ẹ máa gbọ́ bàbá sí Àdámà nígbà wọn kọ́ àńkéwú. Kéwù wọn tó yé wa ló jẹ́ àmọ̀ pé ibi ẹ̀sìn láti gbọ́dọ̀ bára wa ṣe. Àwọn Christian wọn à ní ṣe ẹ̀sìn àwa Mùsùlùmí. Àwa Mùsùlùmí à ní ṣẹ̀sìn àwọn Kìrìsìtẹ́nì. Oníṣẹ̀sìn tí àwa náà ní. Mọ́ríkàsì ni wọ́n darí ẹ̀ sí. Wọ́n nínú ọmọ tí Sheikh Adam kọ́ àwọn táwọn kọ́ nínú Mọ́ríkàsì ni làwọn ló ń bẹ̀rù. Ṣé ìmọ̀ gidi akọ ilé ṣùgbọ́n ìmọ̀ tẹ́yìn fẹ́ kí wọ́n mọ̀ lò ní pé kí mọ̀mọ́ mọ́ kan tako qala Allahu wa qala Rasul kán mọ́ tako kí lọ́lọ́run sọ kí l'Ànábì sọ láti máa fi yin àwọn èèyàn láti máa fi pa àwọn èèyàn lé. Ẹ wo àwọn èèyàn tí wọ́n kó àwọn jọ sínú lórí mùsùlùmí kan tó jẹ́ mùsùlùmí tó fẹ́ bọ́lọ̀ dáadáa tó sì mọ̀ pé tó sì ń retí àtúbọ̀tán kó rí àwọn ìjọ RMQK yẹn ọ̀nà tí wọ́n ń gbà operate kí ní ọdún láyé sẹ́yìn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò wọn ni wọ́n tó púrúkọ Ọlọ́run ó ti ọkọ̀ púrúkọ àlùjànnú mẹ́rẹ̀ẹ̀rin tí láwọn jọ́sìn fún kí wọ́n tó dárúkọ Ọlọ́run bísímìláì wọ́n ti ọkọ̀ dákọ àlùjànnú kí wọ́n tó wá kí Ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ́kọ́ kí Ànábì Sulaiman níbo Ànábì Sulaiman wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run kún nípa tó ti parí iṣẹ́ tó ṣe gbẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ sọ́nà pé tẹ́ bá dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ má dá sọ́rọ̀ ẹ̀sìn náà ìyá yìí ẹ máa ṣe wótò tẹjọ́ ń ṣe kẹ máa búra yín ẹ má dá sọ́rọ̀ àwọn onímọ̀ mọ́ kìí ṣẹjọ́ yín bí ọ̀sán àwọn ayéjẹ́ndì ìbàjẹ́ kan tí wọ́n fún yín lọ́rọ̀ sọ tí wọ́n ní gẹ́gẹ́ náà máa dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ wọ́n sọ̀rọ̀ Mọ́ríkàsì lẹ́nu yín ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn kí ni bẹ́lọ́pọ̀ lọ́wọ́ lórí ètò ọjọ́ mọ́rọ̀ ẹ̀sìn ìyá síkẹ́ẹ̀tì àgbọ̀n ń pè ní ẹjọ́ jókòó ara yín jẹ́ kẹ́ wọ́n bá àṣàgbákò wájú Ọlọ́run Ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ pé wọ́n ṣe ń tẹ̀yìn máa yọnu sí o wọ́n ṣe kí ni wọ́n ṣe ń tẹ̀yìn máa yọnu sí kò sí ń tọ́kọ lórí àwọn báhùn àdánwò ọkàn tábẹ̀rẹ̀ ẹ̀ bá kàn ní ìsìn ó ń pípí ààrẹ lọ́wọ́ ó ń dírẹ́sì ó ń bá ṣe dírẹ́sì fàdánwò ẹ̀ lọ́wọ́ kó lè bá pọ̀ ni ẹ jókòó ara yín jẹ́ orí òdodo ni Sheikh Dr. Yunus Toliat Ayilarawa tabaari nǹkan tó bá bọ́ ta torí pé fẹ́ pọ́n lọ́lé tó wá ń yẹ tó wá fẹ́ mọ yẹpẹrẹ rí wọn àbùkù ọ̀padà kan ìyá síkẹ́ẹ̀tì ẹ mọ́ dasọ́rọ̀ ẹ̀sìn mọ́ o kò sí tọ́kàn yín o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fáàrí ni wọ́n jẹ́ fún gbogbo mùsùlùmí pápátá káàkiri àgbáńlá ayé tó bá jẹ́ mùsùlùmí gidi là ń sọ̀rọ̀ nípa àṣọ mùsùlùmí pàǹdà o àṣọ mùsùlùmí ń dọ̀tí o bí àwọn mùsùlùmí tí yín báyìí kò gbélé kò gbéta kò mọ̀tẹ́ bí o sí gan ẹ mọ̀ sọ̀rọ̀ ẹlẹ́bọ lónìí ẹ sọ̀rọ̀ ẹ̀nà sọ̀rọ̀ lọ́la ẹ̀tún yàtọ̀ wọnú ìsìláàmù ẹ̀yin mùsùlùmí àgbáyé tẹ́ ti rí báyìí o ara mùnàfíkì ẹ̀sìn rẹ o àwọn òtí ẹ̀ka kún mùsùlùmí náà ṣùgbọ́n kọ́lọ̀ ọba kó sàṣàánú wa ara àwọn kàńdánù ẹ̀sìn lẹ́ ń wò o lórí ìyá tó ti dàgbà tó báhùn tó ti bímọ tí wọ́n ti pé wọ́n jẹ wọn ọmọ kọ́ wá gbógun tọmọ ọlọ́mọ torí pé ó dúró lórí pé kí lọ́lọ́run sọ kí l'Ànábì sọ. ṣé rádàrá tẹ́ ń bá kì lọ́sọ̀ fún wa lọ́sọ̀ fọ́lọ́run ojú ọmọ Yorùbá tí ń bá níbi níbi tí ń bí mi sọ̀rọ̀ ń sọ búkú ọ̀rọ̀ sí jù báyìí lọ ẹgbẹ́ ilé ilẹ̀ ilé atẹ́gùn tí ń sọ̀rọ̀ rádàrá tẹ́ ń sọ káàkiri èyí fi ń jẹ́ kó Yorùbá bẹ́ẹ̀ ṣe rí sọ́kọ yín nígbà tẹ́ wà ń sàn góòde tó náà lẹ
ntẹ́ ṣe lágbàtà lásán gbòòrò náà lẹ́tún ṣe nígbà tẹ́ darúgbó yìí. Ojúlé ọmọ Yorùbá ẹ̀yin olólùfẹ́ ọmọ bínú pé tí mo bá lónìí pẹ́rọ̀ bínú ni ọ̀rọ̀ bínú ni pé ìyá tó yẹ kó jókòó kọ́ mọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo kọlùkọlù tí wọ́n ti kọlù láti béèrè wọn tí wọ́n mọ̀ fa agbára tọrọ ọ̀rọ̀ àforíjì sọ pé ìgbà náà wọ́n sẹ̀ bẹ̀rẹ̀ orí ibú tí wọ́n sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìyá síkẹ́ẹ̀tì àbí náà ń pè yìí kọ́lọ̀ ọba kó tún ṣe kó tún gbogbo wa ṣe kó ṣàforíjì fún gbogbo alápapọ̀ kò jù báyìí lọ ẹ sọ ní ìkẹgbà ní olówó ẹ̀rọ chief Imam Ògbómọ̀ṣọ́.